lẹ́yìn rẹ ìwọ náà tún ni bàbá, lẹ́yìn rẹ ìwọ náà tún ni ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn. Ayé farati ó dúró kò farati nǹkankan, lẹ́yìn rẹ o Ọlọ́run ìwọ ló tún kù tó. Kábíyèsí Olódùmarè alápánlá tó ṣolé ayé rò, ọba lánàá o ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun, òrọ́mọ níṣẹ́ fàyàtì, aláàfin ọ̀run o ọba tó ga fíofío tí ọ̀la fi wé, ọ̀fọ̀run ṣebùgbé o ọwá filé ayé ṣàpótí ìtìsẹ̀, ọ̀ọ́ta sánmọ̀ bí ẹni tẹ́ni o ọwá ta sánmọ̀ bí ẹni taṣọ, ṣèbó ń lọ́tún tẹ́lẹ̀ tó tẹ́ bí ẹni tó tẹ́ni, ọ̀tún wá ta sánmọ̀ tó ta bí ẹni tó taṣọ. Kábíyèsí o arúgbó ọjọ́, àdàgbà mọ́tẹ̀gbá, àdàgbà mọ́ lo gíláàsì bàbá mi létí ọ̀fẹ́, ọba lánàá ọba lónìí o ọba títí ayé àìnípẹ̀kun o Olódùmarè o, ẹ̀kẹrin nínú náà lérò, ẹ̀kẹta nínú túbú, ẹ̀kejì nínú kìnìún. Mo ṣe dàńṣákìrì Olódùmarè o, mo ṣèbàrẹ̀ Olódùmarè, lẹ́yìn Olódùmarè kò tún ṣẹlòmíì, Olódùmarè nàbà tó tún kù tó Olódùmarè o. Ìbàrẹ̀ o, ìbàrẹ̀ Olódùmarè. Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláìní. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó mú mi lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́, ó tu ọkàn mi lára o, ó mú mi lọ sípà olódodo rẹ̀ nítorí orúkọ rẹ̀. Nítòótọ́ bẹ́ẹ̀ mi tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ Olódùmarè wà pẹ̀lú èmi. Àdìjú ọ̀rọ̀ Olódùmarè ọ̀gọ́ rẹ̀ àti ọ̀pá rẹ̀ wọ́n dùn mí nínú. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi o, níṣẹ́jú àwọn ọ̀tá tèmi gbogbo. Ìwọ dà òróró lé mi ní orí, aago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Nítòótọ́ ire àti àánú báyìí ní ọmọ tọ̀ mí lẹ́yìn títí ọjọ́ ayé tèmi gbogbo. Èmi ó sì máa gbélé Olúwa láyé àti láéláé. Àmín. Ìbàrẹ̀ Olódùmarè, ìbà Olódùmarè o, lẹ́yìn Olódùmarè kò tún ṣẹlòmíì. Olódùmarè ní ọba tó tún kù tó. Èmi àdìjú ọ̀rọ̀ Olódùmarè mo tún ti dé o. Mo dé gẹ́gẹ́ bí ìṣe mi lónìí, ẹ̀yin olólùfẹ́ mi. Mo dé kólókó ọmọ lè roko, mo tún ti dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà. Ṣé ẹ mọ̀ pé ilẹ̀ sọ pé tí n bá ti dé kí n máa pè yín lẹ́ẹ̀kan, ẹ sì máa dá mi lóhùn ní gbèjégbèjọ. Ọ̀yá mo ti dé o, mo pè yín olólùfẹ́ mi nílé lóko àti lẹ́yìn odi, nílẹ̀ Yorùbá, káàárọ̀ oòjíire, lórílẹ̀‐èdè Nàìjíríà, ní gbogbo adúláwọ̀ àti jákèjádò gbogbo àgbáyé pátápátá o. Mo kí gbogbo yín ọmọ wá pè ní báyìí. Ọ̀yá ẹ dára ṣàṣàṣàṣà kẹ́ wá jẹ́ mi ní òde mi o. N ò pè yín fúkú, n ò sì pè yín fárùn. Ẹ̀yin olólùfẹ́ tèmi, èdè ayé ni kẹ́ ẹ máa bá wọn jẹ́, ẹ máa bá wọn jẹ́ pé tọ̀hún o. Ó yá èmi àdìjú ọ̀rọ̀ Olódùmarè mo tún ti dé o. Mo dé mo dé bí èkó fẹnu ọkọ̀ ṣọlẹ̀ sórí ìkànnì tá a wà yìí. Ó yá ẹgbàpò tí yín ẹ jókòó. Mo júbà ọmọdé, mo júbà àgbàlagbà, mo júbà oyún inú, mo júbà ṣẹ̀ṣẹ̀ bí, mo júbà baálé eléyìí o, mo sì júbà ìyálé eléyìí. Ó yá ẹ tara ṣàṣà ẹgbàpò tí yín ẹ jókòó. Mo ní tí mo tún mú wá lónìí o. Ṣé ẹ mọ̀ pé wọn dédé jáde, wọ́n ní obìnrin kan ìdédé jákú mọ́lú o, àfẹ̀yí tí ọba sanwó kọ. Ó yá mo ti dé lónìí o. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá o, ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire, ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Mo kí gbogbo yín nílẹ̀ Yorùbá o, mo kí gbogbo yín lórílẹ̀‐èdè Nàìjíríà àti jákèjádò gbogbo àgbáyé. Ṣé ẹ mọ̀ páwa àdìjú ọ̀rọ̀ Olódùmarè àwa ń lọ ní o. Èrìnkèrindò wa bá a sì ṣe ń lọ la ṣe ń bọ̀ o. Ẹ ń bá sọ pé káwa ó lọ ká mọ́ padà náà láwa dé là ní dé bá láṣẹ Èdùmàrè. Bá a sì ṣe ń rìn èrìnkèrindò wa káàkiri jákèjádò gbogbo àgbáyé, pàápàá jùlọ nílẹ̀ adúláwọ̀ tá a wà, nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire. Àwa ò fẹ́ kí wàhálà ìdààmú, a ò fẹ́ kó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni. Níta bá sì pè lórí, ṣe mọ̀ pé nìkan yéé fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Gbogbo ẹnikẹ́ni tí bá ń jayé fàmílétè kí n tutọ́, tí wọ́n ń gbọ́n ọgbọ́n kí wọ́n fẹnu sẹ́nu kí wọ́n sì wá tì, òun
Olódùmarè ó mọ̀ bá wa gbàgbára lọ́wọ́ wọn o. Àwa yìí ò sì ní dẹ́kun mọ́ wí kí wà bàjẹ́ kó lè kúrò nílẹ̀ bàbá wa ilẹ̀ káàárọ̀ oòjíire. Ẹ̀yin kan sì wà tó jẹ́ pé à ń jẹ̀kuru kó tẹ́ láwo àbáyín tún gbọ́nwó ẹ̀ ṣáwo. Mo ti dé o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ti mọ̀ mí lánàá kó tó dòní. Ẹ mọ̀ pé kò síkú tí ó pàgbà tá à ní bá po lórí ẹ̀ ń bẹ́ o. Èèyàn ò sì ní kú síbi tó bá wí sí. Ẹ má jẹ́ ń tàn yín o. Olódùmarè bá sọ pásìkò tiwa ti tó ni o. Àmọ́ o pásìkò bá ti tó ẹ má jẹ́ ń tàn yín. Àwọn abínú ẹni kàn ń ṣe lásán ni o. Tàlẹ́ni tí ń gbẹ́bọ̀ ọ̀sán gangan nítorí ẹ̀mí àdìtú ọ̀rọ̀ Olódùmarè o. Ẹ bá ń sọ fún tọ̀hún ẹni yóò forí ara rẹ̀ gbé ni o. Tàlẹ́ni tí ń rìnrìn àjò nítorí mi onítọ̀hún àlọ́ lámilámi ni wọ́n rí wọ̀n èérábọ̀ ẹ o. Tàlẹ́ni tó wá ń jáṣèjẹ nítorí mi o. Ẹ dákun ẹ bá ń sọ fún tọ̀hún ẹni ìgbẹ́ ṣòro nídìí onítọ̀hún oje. Ẹ má jẹ́ ń tàn yín, ẹ kàn ń ṣe lásán ni o. Gbogbo ẹni tí bá ń bínú èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè torí Olódùmarè ńlọba táwa fi ṣàgbẹ́kẹ̀lé ìní ń bẹ lẹ́yìn wa o. Ó sì dúró lẹ́yìn tàwa bíi kéni gbágbágbá báyìí ni. Ṣé ẹ mọ̀ pẹ́ni tó Olódùmarè ọba bá ti ń bẹ lẹ́yìn ẹ̀. Ọgbà lónítọ̀hún tí ó sì lè wó láláí igi ńlá pàdánù ń bẹ lẹ́yìn ọgbà kò lè wó. Àmẹ́ni tó Olódùmarè ọba ò bá sí lẹ́yìn ẹ̀ mátẹ́gùn bá ti fẹ́ tó ti kọwọ́ bọgbà náà yóò fà á jù ni yóò fà á kótókòtò ni ẹ má jẹ́ ń tàn yín. Gbogbo ẹ̀yin abínú ẹni o, gbogbo ẹ̀yin tí ń bínú èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Olódùmarè ọmọ bá ń da yín lọ́lá o. Yóò gbójú méjèèjì lọ́wọ́ yín, apá méjèèjì yóò gbà lọ́wọ́ yín, yóò sì tún gbẹ̀ṣẹ̀ yín pẹ̀lú. Spíkà tí ń sọ̀rọ̀ nínú yín Olódùmarè ọba ọba ń bàjẹ́ ẹ wà máa gbénu lé ẹ máa wòran òde bí ó ṣe rí fún gbogbo ẹ̀yin ọ̀tá ẹ̀mí àdìtú ọ̀rọ̀ Olódùmarè nu. Ọ̀yá o, ẹ jẹ́ ń ṣí a lọ síbi tí mo bá wá kí n má dènà pẹ̀nu. Ọ̀rọ̀ kan ló ṣe mí ní kàyéfì. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ ẹ dákun ẹ bá ń ṣí a prógrámù yìí. Mo kàn ṣí a wá ní fẹ́rẹ́ jógí ni, mo wá fún fàárà ni. Ṣé mọ̀ pé wọ́n ní kí ṣòbìyà ó tó dégbò Olúkànbí là á kọ́kọ́ ké sí. Ẹyin tí mo fẹ́ ṣe báyìí nù o. Ọ̀rọ̀ èèyàn kan mo mú wá o. Wọ́n pè ní Ọlá Adéọ̀ṣun. Àmọ́ ńgbà tí mo tọpinpin ọ̀rọ̀ náà mo rí pé oko olóko ní ń jẹ́. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣí Facebook page tẹ́ ẹ ń fi 1913 tẹ́ ẹ fi ń ṣí. Ẹ dákun kí ni ìtumọ̀ ẹ̀ 419 nù. Bẹ́ẹ̀ bá lọ sí Facebook page ẹlòmíì ó sọ síbẹ̀ yọ l'Amẹ́ríkà ló ń gbé ń fi ń ṣe 419 ni. Ẹlòmíì ó sọ síbẹ̀ yọ ní OAU yunifásitì Ilé-Ifẹ̀ ló ń ti parí tí ó sì jẹ́ pé irọ́ pátápátá káfàtà ni. 419 ní fi ń gbààyàn ni. Oríṣiríṣi níbẹ̀. Ọlá Adéọ̀ṣun ló pọ̀ ẹ̀. A sì gbà bẹ́ẹ̀ Ọlá Adéọ̀ṣun ni ọ́. Mo sì pè ọ́ ní tòbí ìnùbí. Mo pè lálẹ́ àná. Mo lẹ́gbọ́n o. Nǹkan wà tí mo fẹ́ fi tó yín létí o. Ẹ dákun bó lọ̀rọ̀ yìí ṣe jẹ́ àti A àti B. Lóòótọ́ ẹ dá mi lóhùn. Mo sì júwe ara mi fún yín. Àmọ́ ẹni kò sí tó kàn mí pẹ̀lú ẹ̀. Kódà mo tún foríṣiríṣi nǹkan júwe ara mi fún yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tí mo ti ṣètò mo dákọ̀ Àgọ́ Ṣàṣà, mo dákọ̀ bàbá Ṣokopao. Ẹni kí ló kàn yín pẹ̀lú Ṣokopao? Ẹni tó jẹ́ pé àwọn tí wọ́n import epo orílẹ̀-èdè ní kíni tí ń pẹ̀lú tiẹ̀. Mo tún dákọ̀ ọ̀gá mi Oríyọmí Hamzat. Mo tún fi gbogbo oyún júwe fún yín kẹ́ ẹ lè bá àwádìí mi dáadáa. Ká lè bá àjọ sọ̀rọ̀ dáadáa. Ẹnikẹ́ni tí yín pẹ̀lú Oríyọmí Hamzat. Mo wá rí i pé onígbéraga èèyàn kan ni yín. Nínú ọ̀rọ̀ mi sì ní ẹ sì sọ pé
bí nǹkan kan bí n bá sọ̀rọ̀ yín bákan ẹ̀nẹ́ chájì mi sí kóòtù inú ò tètè bí mi àmọ́ gba aṣọ náà tí mo sọ̀rọ̀ ẹni tó jẹ́ pé torí ẹni ọ̀hún èmi ralẹ̀ lọ́wọ́ ẹ̀ ni olùṣọ́ àgùntàn lẹ́ni ọ̀hún mo sì pè yín mo ṣàlàyé fún yín mo fẹ́ gbọ́ látẹnu ti yín ṣùgbọ́n ṣe lẹ́ni ká mórí wá kẹ́ẹ̀gé ẹni kí n jáde sí gbogbo ibi tí mo fẹ́ jáde sí ẹni kò ní dá fún yálà ìyá ẹni tó bá sọ pé kí n má jáde lórí ọ̀rọ̀ yìí iṣẹ́ tèmi ń ṣeré o iṣẹ́ tó lódùmarè ọba gbére mi sílé ayé ni kódà bí èyí bá sọ̀rọ̀ tó kàn mí gan mo gbọ́dọ̀ jáde fún un tí n bá rí pé ẹ fẹ́ mọ jayé fàmílétè kí n tutọ́ ẹ fẹ́ mọ fayé ní àwọn èèyàn kan lára ìbí tẹ́ ẹ sọ́ngbà náà ni pé lọ́ọ̀yà nìyí agbẹjọ́rò nìyí nígbà ọtún yá ni wọ́n rí pé èyí ṣàgbẹjọ́rò èmi yìí sì béèrè lọ́wọ́ yín lánàá ẹni ẹjẹǹtì nìyí ẹ sọ pé ẹ̀yin máa ń ya pílànù lẹ̀ ẹ̀ máa ń ya pílànù lé ni àti a àti b àgbà bẹ́ẹ̀ àmọ́ bọ́rọ̀ bá dé bọ́rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ bọ́rọ̀ bá débi tó dé dúró yìí láti ìgbà náà bàbá kí là ń ṣe dìṣìn ẹlẹ́jọ́ ń bẹ ní ẹjọ́ ṣé supreme lẹ pé àbí kí lẹ pé èmi ò tí ì bá yín lọ síbẹ̀ o wọn ò tí ì ní bá yín tàn débẹ̀ o àmọ́ mo sọ̀rọ̀ kan fún yín o mo ní ṣèbí nàìjíríà la wà èèyàn ní ó ṣèdájọ́ èèyàn lágbẹjọ́rò èèyàn sì ní adájọ́ ní nàìjíríà tá a wà yìí nàìjíríà ti expire láti 1914 bàbá tiwa ní bẹ́ńbẹ́ o jàgàbánù àwa ò ní kí wọ́n mọ̀ ṣèjọba wọn àmọ́ ẹ má jẹ́ tàn yín nàìjíríà kò sọ́fin mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà èmi yìí kọjá ẹni tí ọba yín dúró tẹ́ mọ́ sọ pé ẹ fẹ́ chájì sí kóòtù ìbẹ́ sọ fún mi pé ẹ chájì àwọn bóyá Bond FM àbí Fàájì FM ẹná sọ̀rọ̀ ń pa yín lẹ́sìn gbé wọn rí ilé ẹjọ́ wọ́n sì sanwó ìtanràn ìjẹ́jẹ́ jẹ́jẹ́jẹ́ ẹ má jẹ dágunró èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mọ̀ ń bá yín sọ bẹ́ẹ̀ ẹ má jẹ ń tàn yín gbogbo owó tẹ gbà pátápátá mo ti gba ẹ̀rí àrídájú ẹ̀ ẹ̀rí máa jẹ́ mi ìṣó ń bẹ lọ́wọ́ èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè o ẹ sọ pé ẹ náwó yín ṣẹ́jọ́ náà ládùúgbò owó tẹ gbà mílíọ̀nù mọ̀ ni mílíọ̀nù tó èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo ṣe ajáde wá fún yín ní o mo wá fún yín ní wọ́nì kẹ́ ẹ tètè wá nǹkan ṣe kó tó dọjọ́ mẹ́ta sígbà tá a wà yìí ẹ wò mí dáadáa kẹ́ ẹ tún mi wò ìdínú tí mo fi yọ gíláàsì mi kúrò lójú kẹ́ ẹ lè bá rí mi dáadáa èmi kọjá ẹni tí ń dà nǹkan bójú ṣe prógráàmù o bẹ́ẹ̀ ni ẹ bèrè ní àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni kò sí kú tí ọpá àgbà táà ní bá pọ̀ lórí ẹgbẹ́ o Adéọ̀ṣun ilẹ̀ pèrà yín Adéọ̀ṣun mo pèrè lọ́wọ́ yín nígbà tí mo pè yín mo ní orúkọ yìí torí gbókọ̀ yìí jókọ̀ Yorùbá òókọ tẹ́mi náà ń jẹ́ òókọ Yorùbá ni ọmọ bíbí ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire ni mo wá béèrè lọ́wọ́ yín mo sọ pé nítorí pé ẹ jẹ́ Yorùbá òókọ tí mo rí yìí ẹni kí n fowókọ́lẹ̀ o kí n jẹ́ fowókọ́lẹ̀ ẹ gbọ́ nǹkan kan lẹ bá mẹ́pè bọ́nu lẹ bẹ̀rẹ̀ sí ní ṣépè kò ní dáa fún kinní kan kò ní dáa fún gbá àbáyé lágbájá fẹ́ bàjẹ́ ni àbẹ́yẹ tàmẹ̀dó fẹ́ bàjẹ́ ni gbogbo ń tẹ̀ ń sọ mo wá dúró mo farabalẹ̀ mo rò réré mo rí i pé ẹ sọ̀rọ̀ bí ẹni tó ti láàrùn ọpọlọ torí bẹ́ẹ̀ bá ṣe ẹni tó ti láàrùn ọpọlọ ni ẹ farabalẹ̀ gbọ́ mi ẹ ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ wọ́n ti wá dé o mọ̀dékà mo débè kó fẹnu ọkọ̀ ṣọlẹ̀ ọyẹ wá gbalẹ̀ ẹjọ́ yín lẹ wá rè éṣù mi o mo ti dé gbogbo ń tẹ́ gbà pátápátá lẹ́dàá padà èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo sọ bẹ́ẹ̀ mo ti bẹ̀rẹ̀ fún yín ẹ má jẹ́ tàn yín ṣèbọ̀rọ̀ lẹ̀ nìkan kọ́ ní bẹ́ńbẹ́ ọ̀rọ̀ epo ní bẹ́ńbẹ́ bìbà ọ̀rọ̀ epo ẹ ṣe bísínẹ̀sì epo gbogbo ẹ̀rí máa jẹ́ mi ìṣó pátápátá lórí ọ̀rọ̀ yìí lèmi yìí ní ṣọwọ́ ọ̀rọ̀ epo èmi ò ní ẹ má ṣe bísínẹ̀sì epo ìjọba gan wọ́n ń ṣe o bẹ́ẹ̀ ni ìjọba bá múyàn fẹ́yàn kan pé kán mọ́ fagbó ìjọba gan ń fagbó ẹ má jẹ́ tàn yín àwọn tí wọ́n múyàn
agbófinró tí wọ́n mú kokéènì tí wọ́n mú gbó tí wọ́n ṣe gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n ń rúfin yìí o àmọ́ ẹni tílẹ̀ bá mọ́ bá nu wọn ní bàrá o ọ̀rọ̀ epo tẹ̀ ń sọ ẹ má jẹ́ ń tàn yín gbogbo òpókíá gbogbo òlú tó bá ti jẹ́ ìlú bọ́dà bí wọ́n bá ṣe bísínẹ̀sì fàyàwọ́ ọ̀dà kìí ṣẹ̀bi wọ́n lẹ́tọ̀ọ́ láti ṣe ẹ dákun kí ni ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe fún wọn àwọn ni wọ́n súnmọ́ bọ́dà àwọn ló yẹ kí wọ́n máa jayé jù àwọn ló yẹ kí wọ́n máa gbádùn jù ìjọba ò ṣe nǹkan kan fún wọn ẹ̀yin o bísínẹ́sì kan ṣoṣo tí wọ́n lè ṣe náà nù tí ọ̀sì sẹ́ni tó lè bí wọ́n léèrè o fàyàwọ́ ni o ẹ̀yin àmọ́ nígbà tẹ́ ẹ ti wá da òwò pọ̀ pẹ̀lú èèyàn kan tẹ́ ẹ ti jọ ṣòwò epo bí wọ́n ṣe ń képo bí wọ́n ṣe ń repo ṣé ò yẹ kẹ́ ẹ fún wọn lówó tiwọn ẹ lo 419 ẹ wà lára àwọn tí ń dalẹ̀ Yorùbá rú nù ẹ wà lára àwọn tí ò fẹ́ kílẹ̀ Yorùbá ó gòkè nù ẹ wá ń gbowó lọ́wọ́ wọn ẹ ń gbowó lọ́wọ́ onígbà ẹ ń gbowó lọ́wọ́ alẹ́yìn ẹ dákun ṣé lọ́ọ̀yà níyìn ni tẹ́ fi pera yín ní lọ́ọ̀yà ṣádájọ́ lẹ́yìn níṣẹ́ yìí lẹ fẹ́ dájọ́ ni ẹlẹ́bà wọn ṣe wọ́n gbalẹ̀ wọn padà ẹ sì ṣèlérí fún wọn àwọn yóò sì bẹ̀rẹ̀ sí ní lọ rèé yáwó lápò wọ́n bẹ̀rẹ̀ sí ní dáwó sí ní lọ́wọ́ mílíọ̀nù náírà nù nínú ètò mi apá kejì tí wọ́n ṣe wọ́n dákọ̀ gbogbo owó yìí wọ́n dákọ̀ gbogbo owó yìí wọ́n sì mọ́pọ̀lọpọ̀ ẹ̀rí máa jẹ́ mi ìṣòwò fọ́mọ aráyé kí wọ́n rí o gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní orí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ òjìrè pátápátá tí ń bẹ nílé àti lẹ́yìn odi gbogbo wọn ni wọ́n ò rí pátápátá Adéọ̀sùn wọn ò tí ì ní fàwòrán yín síta wọn ò tí ì ní fọ̀pọ̀lọpọ̀ nǹkan síta ìjọ mẹ́ta ni òní gangan ni ọjọ́ Jímọ̀ sátidé Sunday bó bá dalẹ̀ Monday wọ́n ṣètò lórí ètò yín ẹ̀yin gan fúnra yín ẹ̀ bá ń dá sí láì fún ni wọ́n fi ṣe gbogbo ọmọ aráyé ò bá ń dá sí wọ́n sì máa wọn kankan wá nípa ń tọ́pa yín pọ̀ gbogbo ẹ̀rí máa jẹ́ mi ìṣó ti ń bẹ lọ́dọ̀ mi o mo lè má sí lórílẹ̀‐èdè Nàìjíríà àmọ́ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà làwa yìí mọ̀ o èyí tí ọba nílé o èyí tí ọba lóko èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi dákun wọn ní dayí lágara ọjẹ́ wọ́n ṣe àwa fẹjọ́ sùn yìí ni wọ́n ń lọ mọ̀ ń padà bọ̀ ẹ̀ ń bá ní kémi àdìtú ọ̀rọ̀ Olódùmarè lọ kí mọ́ bọ̀ ní òde nù nídé má láṣẹ Èdùmàrè ọyẹ ìgbà kò ti yín oje ẹ lọ́ọ̀rẹ́ máa ṣe ń dá iṣẹ́ bí má tún dé wọ́n tún pè yín o ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ mi ẹ kú kàlẹ́ o.